wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbàràjà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Ojú ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Allahu fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Pàṣẹ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Ní ẹni tó gbé usulu kalẹ̀ Ìmáàmù Ṣáfi'í ni kò sì sí láì fi ń bẹ̀ tá a bá rí n tó lè ṣiṣẹ́ pẹ̀lú Quran tí o bá ṣiṣẹ́ á yọ dànù. Ẹnìkan ní usulu ìyá gbọ́dọ̀ wẹ́gbẹ́ usulu tá nàbí ó mọ̀ táwọn sàhábà máa ń parẹ́ táwọn tábìín náà máa ń parẹ́. So ìyí ń lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà yìí ọ̀rọ̀ kan nìyẹn nípa Mahdi. Ìdúró àwọn kan nìyẹn pé kò sí ní tó tiẹ̀ ń jẹ́ Mahdi rárá irọ́ ni. Àwọn ẹlẹ́ẹ̀kejì zahabu ila anna al-Mahdi huwa al-khalifatu al-Abbasi. Èmi ìtúnìyẹn o. Àwọn gbà pé ẹni tí ń jẹ́ Mahdi àrólé àwọn Abbasi ni. Orúkọ tiẹ̀ ní Abu Abdullah Muhammad bin Abdullah al-Mansur bin Muhammad bin Ali al-Mahdi billah. Orúkọ Mahdi yẹn lọ́dọ̀ tí wọ́n nìyẹn. Mahdi míì ti ní Mahdi alùsùnà o. Mahdi ní míì ní Mahdi àwọn Abbasi o. Àwọn Abbasiya o. Wọ́n ní Mahdi lọ́dọ̀ táwọn ní Abu Abdullah Muhammad bin Abdullah al-Mansur bin Muhammad bin Ali al-Mahdi billah. Àwọn ní huwa thalith khulafa'i dawlati al-Abbasiyya. Wọ́n lóhun ní àrólé ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àrólé Abbasi period. Wọ́n pè ní Abbasi dynasty bil Iraq nílùú Iraq. Kẹ́lì mọ̀ pé ibẹ̀ ni ronú táwọn yẹn ti wá. Wọ́n ní huwa thalith khulafa ad-dawlati al-Abbasiyya. Òun ni khalifa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn khalifa àwọn agboolé Abbas nílùú Iraq. Wọ́n níbi tí wọ́n bí sí ni wọ́n ń pè ní Idaj nínú Qawrul Ahwazi. Wọ́n bí ní 127 al-Hijri. Walla al-khilafata ba'da wafati abi. Ó gorí ìtẹ́ bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú. Bàbá rẹ̀ ni wọ́n ń pè ní Abi Ja'far al-Mansur ní ọdún 158. Ìyá rẹ̀ ni wọ́n ń pè ní Ummu Musa bintu Mansur al-Umairiyya. Àwọn yẹn gbà wípé Mahdi nìyẹn. Pé ó sì ti wáyé ó ti lọ. Ó di méjì. Àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn gbà pé bíi anil Mahdi. Àwọn ilé ìgbà pé Mahdi lọ́dọ̀ táwọn. Ilé Abbasi ni agboolé ni. Àwọn kan gbà pé bíi anil Mahdi zuhara. Àwọn ilé yìí sọ wípé bíi anil Mahdi zuhara wa akama wa intaha zamanuhu. Imam Mahdi ti wáyé ó sì ti ṣẹ̀mí ó ti lọ gbà ó sì ti lọ. Wa huma aqaliyya. Àmọ́ àwọn ilé yìí kéré. Àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n kéré. Yastadilluna bi hadithin rawahu Imam Ahmad. Hadithu táwọn gbójúlé náà la hadithu kan tí Imam Ahmad gbà wá. Kí wá la hadithu náà? Hadithu náà ni wípé wọ́n gbà wípé haddathana Waki' an Sharik an Ali ibn Zayd an Abi Qilaba an Thawban. Wọ́n lá Nabi sọ wípé idha ra'aytum ar-rayat as-sud. Hadithu tí mo ti mú wálẹ̀ kan yẹn.
pé tó bá wá láti Kharasan ẹ tètè lọ́bẹ̀ ní o kẹ́ ẹ lọ gbà á torí pé ibẹ̀ gan torí pé àwọn gbà pé Iraq ní ibi tí ànábì ń sọ ni. Ibn al-Qayyim Aliyu ibn Zayd wọ́n wá ní qad rawa lahu Muslim mutaba wọ́n ní Muslim náà mú àdísù wá tádìsì yẹn jẹ́ náà àwọn àdísù mutaba yìí pé wà in kó ní àfa tó wá ní wà in huwa da'ifun kó dà tọrọ yìí ò bá tiẹ̀ fẹsẹ̀ rinlẹ̀. Wa lahu manaqirun tó sì ní àwọn manaqir lọ́dọ̀ àfa yẹn jẹ́ pé àwọn tí jẹ́ pé manaqir àwọn tí jẹ́ bá yẹn gbà eléyìí kì í ṣọ̀rọ̀ tafarrada biha tó jásí pé àfa yẹn nìkan ló ń dàgbàrú ẹ̀ wá wọ́n ní fala yuhtajju bihi bima yunfarid tí ẹni yẹn bá ti gbà wá o kì í ṣe nǹkan tá a lè máa fi ṣẹ̀rí torí pé òun nìkan ló gbà wá torí pé ó ti ní monakir bó táwọn àgbà ilé ìbọn ló ti rí àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn afá gbà pé munkar ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kò lè jọ́dọ̀ ànábì ṣe àwọn bó ti di ìrà méjì ìrà tó gbà pé kò sí ti ń jẹ́ màdí tó sì jáwọn afá Islam àwọn kan tí wọ́n gbà yí pé màdí yẹn o inú ilé àbáàsì ni o Iraq ni ó sì ti wá ó ti lọ. àwọn ààrẹ ẹlẹ́ẹ̀kẹta hum du'atul Mahdi àwọn yẹn gángan làwọn tó já sí pé iṣẹ́ dáwà tiwọn Mahdi nìkan ló dálé lórí. alladhina a'lanu anfusahum mahdiyyin àwọn eléyìí Mahdi làwọn ń pera wọn. wa da'aw an-nasa min ghayri burhanin aw ayatin àwọn máa ń pe àwọn èèyàn wọn ní lẹ́rìí bí irú àwọn ti Jẹ̀bú-Òde ẹ rí i pé wọn ní lẹ́rìí wọn ní àwíjàre kan ìdí àkọkẹ́dìbà wọn máa pe àwọn èèyàn lórí irọ́ wa kathirun min ad-dalal min ahli al-ahwa àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣìnà nínú àwọn ará onífẹ̀ẹ́nu mani da anahu al-Mahdi yuridu islah al-umma ọ̀rọ̀ tí wọ́n máa sọ ni pé bẹ́ẹ̀ bá pèrè ẹni Mahdi ẹni yẹn fẹ́ tún Islam ṣe ni àwọn gbà pé ẹnikẹ́ni tó bá pèrè ẹ Mahdi náà ni lọ́dọ̀ táwọn eléyìí du'atu al-Mahdi gbogbo wọn ni Mahdi nínú ìjọ wọn Mahdi ni wọ́n Mahdi lèmi Mahdi ni kó wá so ìfẹ́ ẹnu làwọn ń lò irú àwọn eléyìí lọ́lọ́run sọ̀rọ̀ wọn pé innal ladhina ittakhadhu al-ijla àwọn tí wọ́n sọ ògèdèǹgbè màálù di ọlọ́run bẹ́yìn náà ti sọ Mahdi di nǹkan nú ayé yìí ṣé wọn pé ẹwà nábì Musa ọlọ́run ló lọ́ọ́ bá sọ̀rọ̀ kó tó dé àwọn Yehudi àwọn tí wọ́n pè Yehudi wọ́n ti lọ kó ògèdèǹgbè màálù wọ́n ti rọ́ wọ́n ti ń bọ́ wọ́n sì tara ẹ̀rí bínú ọlọ́run ànábì tiwa náà wá kú ní kó wá ń wá tí ó mọ wọ́n mi lé tó a máa ṣe mí láàánú tí n bá rí ọ̀pọ̀ àwọn Tìjàníyà ó máa lérò wípé bóyá Ahmada Tìjàní àbí Ibrahim Niyasi lànàbí tí wọ́n ní báyé ṣe dàrí sí nìyẹn tó bá rí ọ̀pọ̀ Kọ̀dìríyà ó máa lérò wípé àbáná Muhammad kọ́ làwọn eléyìí ń tẹ̀lé mọ́ àbí ṣé Abdul Qadir Jilani gọ́ lànàbí wọn ni torí pé ìṣesí ẹlòmíì ọ̀rọ̀ ẹlòmíì gbogbo nítorí wọn bá sọ ọ̀rọ̀ Ahmada Tijani sọ wípé ńgbà tí baba ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń sálẹ̀ kò wá sí pé alukurani ò sí ní làákàyè wa mọ́ bòdòdó sàlàfíà náà inú ìgbésí ẹ̀tú ṣàdíìsì manhaju salaf àwọn àfáwà Ibn Uthaymin àwọn àfáwà Fadilatu Sheikh Bin Baz oníkálukú wa ń wá ọlọ́run fún rẹ̀ àwọn eléyìí ọlọ́run wá ní alladhina ittakhadhu al-ijla àwọn tí wọ́n kí ògèdèǹgbè màálù mẹ́lẹ̀ tó wá sọ ọ́ di nǹkan mẹ́ra wọn lọ́wọ́ sayanaluhum ghadabun min rabbihim wọ́n báyọ̀ ìbínú pàdé látọ̀dọ̀ ọlọ́run ọba wọn o wa dhilatun fil hayati dunya kódà wọ́n yẹ pẹ̀rẹ̀ láyé wa kadhalika najzil muftarin irú ẹ̀san táwọn ọlọ́run ó san fáwọn tí wọ́n máa parọ́ nù irọ́ ti wá kún ayé nísìn ìran ẹlẹ́ẹ̀kẹta nù ìran alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n gbà pé kò sí ti ń jẹ́ Mahdi irọ́ lásán ni àwọn ààrẹ ẹlẹ́ẹ̀kejì náà ni àwọn àbáṣí tí wọ́n gbà yí pé Mahdi o àwọn làwọn ní àwọn ààrẹ ẹlẹ́ẹ̀kẹta làwọn tí wọ́n gbà pé gbogbo ẹni tó bá ti pera rẹ̀ Mahdi ó fẹ́ tún ìsìláàmù ṣe ni Mahdi náà ni àwọn ààrẹ ẹlẹ́ẹ̀kẹrin alladhina qalu innal Mahdi huwa Muhammad ibn al-Asad al-Askari fi Sirdab fi Iraq ṣe àpò Iraq ti di méjì
àwọn eléyìí làwọn tí wọ́n gbà pé Mahdi o òun náà ni Muhammad ọmọ Hasan al-Askari Sardab lòun ti wá ní Iraq. wọ́n wá gbà pé wà ó múru ọjọ́ orí rẹ̀ khamsu sanawatin ọdún 5 péré ni. wà tu'minu al-imamiyya eléyìí làwọn al-imamiyya tí wọ́n ń jẹ́ Shia làwọn dúró lé lórí bí annahu ma zala hayyan pé ẹni tá à ń sọ yóò tí ì kú ẹwọ́n tó ti lọ. ṣe pé ó jọ ìrònú pé Jésù wọ́n gbé lọ́rùn ìwà ń ṣe mí ń bẹ̀ pẹ̀lú ara rẹ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ wáṣà yẹn ń sílù fi àkírí sàmẹ́nì yóò sì padà sọ̀kalẹ̀ nǹkan gùn gbà. àwọn Ṣíà náà gbà yí pé àfáà táwọn ń sọ Muhammad bin Hasan yẹn o kò kú láti gbà tí ó ti dàgbà yẹn ó lọ farapamọ́ síbi kẹ́ni tó bá wá di kan gùn gbà yóò wá padà wá gẹ́gẹ́ bí Mahdi. sayakhruju fi akhiri zaman fayamlau al-ardu adla yóò ṣẹ̀ṣẹ̀ wá fi ìntànpè ní déédéé yóò mú orí ayé gẹ́gẹ́ bí àbòsí ti gbáyé kan. eléyìí ni àkídà àwọn Ṣíà tí wọ́n wà lórí ẹ̀. tá bá ń sọ̀rọ̀ á ní àkídà Ṣíà ni àkídà Mahdi tálùsùn náà ń pariwo yìí náà àkídà Ṣíà ni. gbogbo àfáà tí ń bá ń pariwo pé innal Mahdi yati fi akhiri zaman nahnu nantadhiru wa huwa min ash-Shia Ṣíà ni wọ́n náà. tó gbẹ astaghfirullah àwọn tí wọ́n gbà wípé ajá ẹ̀gbin ni látòkèdélẹ̀ àkídà Ṣíà ni. ẹ̀rí báwọn náà làwọn náà bá lọ àwọn ò ní pera wọn Ṣíà mẹ́ o. tẹ́lómi bá wá sọ̀rọ̀ míì tọ́rọ̀ yẹn bá jẹ́ ti Ṣíà tí Ṣíà sì ń bẹ lórí òtítọ́ bẹ́ẹ̀ wọ́n á ní ìrònú àwọn Ṣíà ni. Mahdi ìrònú Ṣíà ni àmọ́ nítorí òṣèlú súnnà àti ti Ṣíà tó bẹ̀rẹ̀ láti ẹ̀rà àwọn àbáṣì yẹn náà ló bẹ̀rẹ̀ ló dá wàhálà lẹ̀. torí pé àwọn àbáṣì yẹn àwọn sọ ìsìláàmù dìjọba inú ilé wọn. àwọn Ṣíà ò ní àṣẹ́sì sí ló ń bí gbogbo àdísù oríṣiríṣi àwọn eléyìí ló ṣe kí ni wọ́n dá tí wọ́n padà kó wá wájọ́ ọ̀rọ̀ àdís. kọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́. ìyẹn ń jẹ́ àkídà àwọn Ṣíà. torí pé àfáà yẹn tún lè jáde pé kíní kan ó wà nínú tíra tó ń pè ní Aqaidu al-Imamiyya nínú tíra wọn àfáà wa Muhammadu Ridha al-Madhfar wọ́n ṣàlàyé mbẹ̀ nínú Aqaidu al-Imamiyya ní tó jẹ́ àkídà wọn nù. àwọn Ṣíà ò wáyé wọn gbò lẹ́ni tí máa ṣe àjọyọ̀ ọjọ́ bíi Al-Hasan al-Askari òun ni wọ́n máa ń ṣe ní nisfu Sha'ban tó gbélé wa lọ́wọ́ káàkiri lẹ́nìí tá à ń sẹlẹbírẹ́tì káàkiri nínú àwọn masajid tá a fura. ó gbọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrònú yẹn àwọn onísúfí náà gbà á torí pé àwọn Ṣíà Sùfíyà ni wọ́n. àwọn Ṣíà yẹn Sùfíyà ni wọ́n. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún mi tá à ń ṣe ìtìfáàlú ẹ̀ tàbá ni wọ́n ń ṣe kíní kan 1000 raka kíní kan 100 raka ọ̀dọ̀ wọn ló ti wá. so wọn wá máa celebrate ẹ ní 15 ìtìfáàlẹ̀ àvíìmà àjọyọ̀ ńlá ni lọ́dọ̀ tí wọ́n lọ́wọ́. ìyẹn làwa ń ṣe táwọn ẹni à ń ṣe ní nisfu Sha'ban ibi ó ti pinlẹ̀ nú. ẹlòmíín tí wọ́n máa ní wọ́n ń ṣe kíní kan ìkan wà fẹ́mi gígùn ìkan wà fún àrísìkí ìkan wà fún kíní kan bó tiẹ̀ tún já sí pé ó tún dìjẹ fún àwọn àfáà míì torí wọ́n gba owó ọpẹ́ bí nisfu Sha'ban ti dé wọ́n sì sún kódà wọ́n pẹran mọ́ṣáláṣí míì táwọn èèyàn ò mọ̀ pé ìpínlẹ̀ rẹ̀ Ṣíà ni. so eléyìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀bùn ti di mẹ́rin ìyẹn lọ́rọ̀ àwọn Ahlus-Sunnah wal Jama'ah. ṣàpọ̀rọ̀ Mahdi oríṣi mẹ́rin láti rí ní ìsìn àbí ká pè ní Mahdi mẹ́ta torí àwọn kan náà lè fà yí pé kò tiẹ̀ sí rárá nínú àwọn àfa Sunnah. eléyìí làwọn tí Jama'ah wá dúró lórí tó já sí pé min fuqaha'i wa muhaddithin wa mu'arrikhin tó bá dọ́dọ̀ àwọn àfọ fíkìú lọ́dọ̀ wọn bó dọ́dọ̀ àwọn àfọ aládìsí bó dọ́dọ̀ àwọn àfọ onítàn wa mufassirin bó dọ́dọ̀ àwọn àfọ tafsir ọ̀rọ̀ yìí ló máa bá. àwọn wọ̀nyí yu'minuna bi zuhuril mahdi al-muntazar fi akhir az-zaman àwọn nígbàgbọ́
pé Mahdi kan ó jáde o à ń retí ẹ̀ yóò dé ní kángun ayé bẹ́ẹ̀ náà yẹ de sáà nígbà tí alikiyama tó bá ti gbẹnu lé tán. wọ́n wá ní lima yakhsul khilaf wal qital lamma nígbà tí wàhálà èdè àìyedè bá pọ̀ láyé tí ìjà bá wà lọ́tún lọ́sì fayamlau al-ardu adla òun ni ó padà wá mú dédé tá nábì orí mú wá ni ó wàá mú wá sórí ilé ayé inna lillahi wa inna ilayhi dédé tọ́lọ́run ti fi hàn nábì pé inna Allaha ya'murukum bil adl wal ihsani wa ita'i dhil qurbi wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idhukum la'allakum tadhakkarun dédé tá nábì mú wáyé ẹ dákun kí là nábì mú wáyé dédé. wọ́n wá ní àbòsí ọgbà ayé kan ẹni yẹn ni ó padà wá mú tún ayé ṣe ìyẹn tó pé ìránṣẹ́ kan ní lọ́tọ̀ tó fẹ́ wá jíṣẹ́ àwọn tí wọ́n gbàgbé nù Mahdi ń bọ̀ wá jíṣẹ́ Ọlọ́run bí ànábì ni ó rí pé politics ni ṣíyà ló ní Mahdi alùsùnà ló ní sọ̀kalẹ̀ Ìsá Mahdi ló wá wọ pé rárá ẹ̀ lè nà lífà yìí wá la Isa illa al-Mahdi wala al-Mahdi illa Isa Mahdi yẹn náà ní Isa Isa yẹn náà ní Mahdi torí pé àwọn ṣíyà yẹn gbá yìí débi pé o ò lè rí wọn náà lífà yìí tá a bá ń sọ̀rọ̀ ronú Ọlọ́run bù wọ́n tá a bá ń sọ̀rọ̀ àrísìkí Ọlọ́run bù wọ́n ẹlòmíràn ní ṣíyà ní ustaz ìyíwèé mi o bẹ́ẹ̀ mi bá jẹ́ ṣíyà yìí ti ní ìyàláyà owó kò lè jẹ́ ṣòro ṣé èyí tá a ṣe tó ń fún wa ní ọjọ́ 20,000 tí ò lè ṣe nǹkan kan nú ayé ẹ̀ àwọn eléyìí ó ti sọ ẹ́ di mílíọ̀nìyà wallahi ẹnìkan tó wá máa sọ ó sì mọ̀ pé ní èyí ṣe ṣíyà o àní ìrònú Mahdi ìrònú àwọn ṣíyà ni àwọn náà sì lọ́ọ́ mú wá ń bì kẹ́ni lọ́dọ̀ àwọn Májúsí ọ̀rọ̀ ńlọ mbẹ́ eléyìí náà ni ìrònú àwọn ahlu sunna wa dhahaba kathirun minhum ila anna ahadith al-Mahdi tawaturan ma'nawiyan bihaythu la majala li raddiha li thubutiha inti wọ́n fi gbà wọlé nù pé àdìsù Mahdi yẹn ó ti pọ̀ kọjá káwá kó dànù pé àwọn àdìsù tó wá lórí ọ̀rọ̀ Mahdi ó ti wà mutawatir ẹnu ti pọ̀ lórí ẹ̀ tó sì nítumọ̀ tó ní í ṣe pẹ̀lẹ́sìn pé kò sírísìn tá a lè fi kó dànù tá a fi sọ pé àwọn àdìsù ni kò fẹsẹ̀ nílẹ̀ wakasratu turkiha so àtọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó gbà wá pọ̀ bal al-imanu biha yakunu wajiban ká nígbàgbọ́ sí àwọn ọlọ́run yẹn ni ká nígbàgbọ́ sí àwọn gbà yí pé ọ̀ràn yẹn ni ìbéèrè táwa fẹ́ béèrè lọ́wọ́ ara wa rèé o ẹ̀rí pé nìkan bí nínú lẹ́kṣọ̀ tẹ́ ṣe lánàá yẹn náà wọ́n ní ká máa bí wọ́n léèrè pé ṣáànẹ́bí lè ṣòfin ó sì wà nínú lẹ́kṣọ̀ yìí ìdílé mi ń gbọ́ lọ́fíìsì yín ká tó bẹ̀rẹ̀ wá sí nísìn ìbéèrè wa ni pé hal yumkinu lirrasul sallallahu alayhi wa sallam an yaqula shar'an fi siwa ma fi al-Qur'an ìjà nẹ́bí lè sọ̀rọ̀ mi kó fi ṣòfin ẹ̀sìn yìí tó yàtọ̀ sí ti ń bẹ nínú al-Qur'an ìjà nẹ́bí lè ṣe torí pé àwọn àgbákòtà ní ká máa sọ pé àti Allah wa àti ar-rasul ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé ànábì ìtumọ̀ rẹ̀ kọ́nù ìtọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnu ànábì ni ó ti jáde tí ń ṣe al-Qur'an bẹ́ẹ̀ bá wá nígbàgbọ́ pé ẹ gbàgbọ́ Ọlọ́run ń bẹ tẹ́ ẹ fojú kéré ànábì pé ẹ ní tẹ̀lé ẹ lè mọ Ọlọ́run èyí ló ń bí àti Allah wa àti ar-rasul ẹ tẹ̀lé Ọlọ́run o kẹ́ ẹ sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ lórí tí ń sọ pé Ọlọ́run wí Kùránì clear yìí ń láì mú yọ náà ìrẹ́ máa dárí ẹ̀ṣẹ́ iṣẹ́ yìí o ẹ̀ gbọ́ àdìsù ni tọ́lọ́run náà gbọ́ Kùránì Ọlọ́run àti Allah wa àti ar-rasul
mo wá fẹ́ sọ fún wa yìí pé a kì í gbọ́ Kùránì yìí torí báyìí kà Ànábì ò lè ṣòfin débi pé yóò wá sọ pé kíní kan èèwọ̀ a sì rápẹrẹ rẹ̀ níbi ipò fúnra rẹ̀ fẹ́ dislike nǹkan ó fẹ́ sọ déèwọ̀ Ọlọ́run sì ń bá wí pé lima tuharrim ma ahallallahu lak kí ló dé tó fẹ́ sọ déèwọ̀ ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ Ànábì ò lè sọ ẹ̀tọ́ di ìwọ̀ wàá gbọ́ ayé al-Qur'an ẹni àdìsù tó bá rí láyé tí ò bá lọ pẹ̀lú al-Qur'an wallahi kìí ṣe Ànábì ló wí pé mo tún búra sí wallahi Ànábì kan ló wí wàá jẹ́ àjọṣeré lọ sínú Qur'an tá a bá lọ sínú Qur'an suratu Sad aya 86 Ọlọ́run abá ń sọ yí pé kul ma as'alukum alayhi min ajrin wa ma ana min al-mutakallifina in huwa illa dhikrun lil alamin. Ọlọ́run ní kul sọ fún wọn wípé ma as'alukum alayhi min ajrin mi ò béèrè lórí ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń sọ fún yín tàbí pípè tí mò ń pè yín min ajrin pé wá fún mi lówó. Wa ma ana min al-mutakallifina mi ò sì sí nínú ẹni tí ń ṣòfin pé ẹ̀yin ní kẹ́ ẹ ṣe báyìí tẹ́fi wá rò pé mi ni mò ń ṣe wọ́n rán mi ní. Ànábì kì í ṣe mutakallim ọ̀rọ̀ Kùránì rẹ o ọ̀rọ̀ Ọlọ́run ni o Ọlọ́run ọmọ ẹni ká Ànábì máa sọ nǹkan àwa máa rí wà táwọn èèyàn fi ń parọ́ máa Ànábì tí ó wà máa ta ko ọ̀rọ̀ Ọlọ́run wáyà Kùránì. Ọlọ́run ní kúl sọ fún wọn wípé ma as'alukum alayhi min ajrin èmi ò bí léèrè lórí iṣẹ́ Ọlọ́run tí mò ń jẹ yìí o tàbí lórí al-Qur'ani yìí o ha min ajrin kí wá ní ẹ wá bùn mí lówó tàbí wá fún mi lóyè tàbí kí ẹ dá mi lọ́lá. Wa ma ana min al-mutakallifina mi ò sì sí nínú ẹni tí máa ṣòfin tàbí ẹni tí ó la nǹkan bọ̀yàn lọ́rùn tẹ́ẹ̀fì wá ní Ànábì ló ń dára owó ẹ̀ rárá o Ọlọ́run ló ń rán mi o wá àyí ló ń sọ o ó wá ní in huwa ntí mò ń wí mi ò kú wí nǹkan kan illa dhikrun lil alamin kọjá al-Qur'ani tí wọ́n fi rán mi sí gbogbo ayé tí ń jẹ́ àdìkìr. Kí ló sábàbù àyà yìí? Ẹ rí i pé ọ̀pọ̀ ọgbà ni wọ́n mọ̀ ní àwọn àáfàá tí wọ́n mọ̀ nípa asbabu nusul kì í ṣe asbabu nusulu ni wọ́n ń sọ ó rí i pé ń jọ mi àwọn asbabu nusulu tí wọ́n máa mú wá ó lè lọ lọ́nà méje lọ́tọ̀ọ̀tọ̀. Ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ ni pé Kùránì kì í ṣe wípé in tó sọ kalẹ̀ yẹn nìkan ni ó máa bá lọ yóò padà máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ míì táwọn Kùránì yẹn náà bá ṣe kí ni ó tó bá ṣiṣẹ́ lé lórí. Gbogbo nǹkan mi tó wá ṣe wọn a máa mú wá pé àwọn kan sọ pé tó fi máa mọ̀ pé ojú ayé Ànábì kan ni wọ́n sọ̀rọ̀ ọ̀hún. So kí ló fa àyà yẹn? Ẹ̀ẹ́rì ń tó fà á nínú àyà kẹjọ 86 pẹ̀lú àyà 8. Ìtò ìṣe wọn ni pé wọ́n ní unzila alayhi dhikiru min baynina unzila alayhi dhikiru ṣé òun yẹn ni wọ́n wàá sọ al-Qur'ani kalẹ̀ fún min baynina láàrin àwa. Ẹ wo sábàbù nùsùl nígbẹ̀yìn ní òkè àyà Ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ ń fèsì ọ̀rọ̀ yìí nísàlẹ̀ rẹ̀. Ìdí tọ́lọ́run fi sọ̀rọ̀ ń bẹ nínú àyà kẹjọ ó ṣẹ̀ṣẹ̀ wá sọ ọ̀rọ̀ gẹ́ ní àyà 86 ó sì ti sọ àwọn nǹkan mi. Àwọn yẹn sọ̀rọ̀ pé unzila alayhi tó bá lọ ka tafsir nísìn wọ́n èmi ò ní mú ọ̀rọ̀ yìí wá. Wọ́n ní unzila alayhi dhikrun min baynina ṣe òun yẹn ni wọ́n máa sọ Kùránì kalẹ̀ fún láàrin àwa. Ọlọ́ni balihum àwọn tá à ń sọ yìí fi shakin min dhikri wọ́n ń ṣe iyèméjì lórí ọ̀rọ̀ èmi Ọlọ́run pé mo gbé síbi tó wù mí.
ẹ sì rí pé tẹ́ bá lọ ka Suratu Shura náà wọ́n tún sọ tó jọ bẹ́ẹ̀ pé lawla nuzila hadhal Qur'anu ala rajulin minal qaryatayni azimi. àwọn ò bá gbà fọlọ́wọ́ àwọn ò bá gbà fún Ànábì tó bá jásí pé alukurani ni Ọlọ́run sọ kalẹ̀ fún èèyàn ńlá kan èèyàn tó tóbi kan minal qaryatayni nínú ìlú Mákà àti Mádínà ẹnìyàn ìbáàjẹ́ Mákà ló ti wá ìbáàjẹ́ Mádínà ló ti wá àwọn ò fẹ́ mọ̀ kó jáde èèyàn ńlá nínú àwọn èèyàn ńlá bíi táwọn. ìyí wo ló bí tọ́lọ́run sọ fún wọn pé sọ fún wọn ìwọ náà kọ́ ọ. wọ́n wá ń wá gbogbo ọ̀nà báwọn ṣe fẹ́ kí ọ̀rọ̀ bọ Ànábì lẹ́nu kó sọ nǹkan mi tí ó máa takotọ́ lọ́hùn. wọ́n ń fẹ́ ká Ànábì máa sọ nǹkan mi tí ó máa takotọ́ lọ́hùn. lẹ́gbẹ́ tá a bá lọ ka Quran 69 ayah 44 nínú Suratul Haqqa Ọlọ́run wá ń sọ mẹ́yìí pé ìrà Ànábì walau taqawwala alayna ba'dal aqawil لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه عاجزين. Ọlọ́run wá ń sọ ma pé لو تقول علينا بعد الأقاويل tí wà Ànábì bá gbìyànjú tó bá lọ ń sọ àwọn ọ̀rọ̀ بعد الأقاويل tó lọ ń sọ àwọn ọ̀rọ̀ kan mọ́ àwa Ọlọ́run ọgbọ bàdàl àkàwéèlù tí wà Ànábì bá gbìyànjú tó lọ ń sọ àwọn ọ̀rọ̀ mi tí wọ́n ń sọ fáwọn ọ̀rọ̀ ńlá wí làkàdínà min bil yamini màá torí ọ̀rọ̀ náà ó jẹ ọ níyàwó. ló fi mọ̀ pé Ànábì ò lè dá ọ̀rọ̀ kẹsọ̀ nínú ẹ̀sìn yàtọ̀ sí ntọ́lọ́hún sọ fún Kùránì. ó ní súnmọ́ lẹ́yìn yẹn laqata'na minhu al-watin àwa já ọ gbogbo kẹ́tì ń bẹ lára rẹ̀ á já ńgbà tá a bá sí pẹ̀lú ẹ mọ́ àwọn bọ́ ti ṣe. fama minkum Ọlọ́run wa ni kò ní sẹ́nìkan nínú ẹ̀yin káfìrí tẹ́ǹtì Ànábì yẹn anhu àjìsínà ẹni tó lè kọ́ dí ìyà kó má jẹ́ ẹni tó lè ṣe fún Ànábì níbi ìyà yẹn kò ní sẹ́nìkan tó lè gbálẹ̀ nù yín. ẹ wo ọjọ́ tí wọ́n ń ti Ànábì tòun ti bẹ́ẹ̀ Ànábì ò kó sí páńpẹ́. tá a bá tún wá lọ sínú Suratu Yunus Quran 10:15 tó wá gbọ́n tọ́lọ̀ tó ń sọ ń bẹ̀ ń pa Ànábì. Ọlọ́run ní wa idha tutila alayhim ayatuna bayyinatin qala alladhina la yarjuna liqa'ana ائti bi Qur'anin ghayra hadha aw baddilhu قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إني أخاف إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. ọlọ́ni àwọn táwọn wí إذا تتلى عليه آياتنا بينات nígbà tí wọ́n bá ń ka Kùránì fún wọn Kùránì yẹn fojú hàn wọ́n rí lófin Ọlọ́run ṣébí òun ló ń ṣẹlẹ̀ yìí wọ́n ń ka Kùránì lórí ọ̀rọ̀ ajá fáwọn èèyàn bayyinatin tó sì clear. Ọlọ́ni qala alladhina ṣòro àwọn tó yẹ pé ní la yarjuna liqa'ana wọ́n ronú páwọn ń bọ̀ wá pàdé àwọn Ọlọ́run. wọ́n máa sọ fún wa Ànábì yìí pé ائti bi Qur'anin ghayra hadha báwa wá ìwé mi tá a lè kà yàtọ̀ sí Quran. ọ̀rọ̀ dìdìrìn ní kẹ́nìkan máa sọ yìí pé walawla al-Bukhari tí ìbá aṣọlá Imam Bukhari ni ma alimna kayfa nusalli wala al-wudu pé tí ìbá ṣe Bukhari àbámá lọ láṣẹ àbámá rún kí. salil Bukhara ìwọ bí Bukhari léèrè. كيف عرف الذين من قبل كيفية الصلاة àwọn tí òun bá láyé báwo náà ṣe màrún kí àwọn olùkọ́ àwọn èyí oríwèé mi yàtọ̀ sí Kùránì o. الصحابة والتابعون ومن بعدهم من أجيال الثلاثة àwọn ará mẹ́ta yẹn wọ́n ríwèé mi yàtọ̀ sí Kùránì. مع ذلك
yusalluna bi khashiyatillah pẹ̀lú payọ̀ Ọlọ́run yasumuna shahra Ramadan yahujjuna ila baytillahi al-haram yuzakkuna min amwalihim بدون كتاب البخاري وبدون كتاب مسلم وبأي كتاب من الكتب المنثورات اليوم gbogbo ìwé tí ń bẹ wọn àrí kankan o kùránì iná rí Ọlọ́run wá ní idha tutla alayhim ayatuna bayyinatin tí wọ́n bá ń ka kùránì fún wọn tó sì clear tí wọ́n rí pé ọ̀rọ̀ Ọlọ́run rẹ̀ qala alladhina la yarjuna liqa'ana àwọn tí wọ́n tiẹ̀ nírọ̀kàn pé àwọn ń bọ̀ wá pàdé àwọn Ọlọ́run ó bi àwọn léèrè Ọlọ́run ní tí wọ́n mẹ́sọ ni pé ihiti bí Qur'anin ghayra hadha báwa wá mí ta lè máa kàtàkà tí ó yàtọ̀ sí yìí ṣẹ́ni pé àti rí mi ta ń kà lónìí tó yàtọ̀ sí Qur'an àrí Sahihul Bukhari àrí Sahih Muslim àrí Sunan Ibn Majah àrí Tirmidhi àti nǹkan mi yàtọ̀ sí Qur'an àwọn àmà sọ̀rọ̀ á ní sáwọn àfọwọ́ká usulu ni tó yẹ kẹ́ usulu wo ló tóbi ju Qur'an lọ. níta bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.